Mo rí ìbéèrè lórí WhatsApp nísìn tí oko ọkùnrin bá tẹ̀ òun là ń pè ní Peyronie disease. Peyronie disease yẹn ó máa ń ṣẹlẹ̀ ní old age. Ẹ̀rí ìdáhùn tí mo fún ẹni yẹn pé kò ṣe nǹkan kan wípé ṣùgbọ́n ọjọ́ orí ni máa ń fà. Ọjọ́ orí máa ń fa kí oko tẹ̀. So ìwé sọ fún wa pé nígbà tí àwọn fibrous tissue kan tó bá grow tán develop lábẹ́ nǹkan ọmọkùnrin ó lè fà kí erection tẹ̀. So ẹ rí i pé even tẹ́ bá Google definition, Google máa sọ fún yín pé it is a painful curved erection. Ìmí ò kí ń wà painful. However, oko tẹ̀ kò túmọ̀ sí nǹkan kan. Ṣóyé wa, oko tẹ̀ kò túmọ̀ sí nǹkan kan. Bẹ́ẹ̀ ọjọ́ orí ni máa ń fà. Meanwhile, àwọn ọmọdé míì wà tán lè fa Peyronie disease artificial fúnra wọn látàrí pé tán bá ń ṣe vigorous ìbálòpọ̀ pẹ̀lú obìnrin. Ṣé mọ̀ pé nígbà tókùnrin bá ń dàgbà, Peyronie disease bí irú ìbéèrè tẹ́ni yìí ìbéèrè yìí, àwọn kan rí pé kó tẹ̀ ni, wọn mọ̀ tó jẹ́ kó tẹ̀. Peyronie disease náà ń pè. Varicocele disease náà wà. Tẹ́kùn máa já wálẹ̀. All those things, àwọn nǹkan tí máa ń sarajọ sára àwọn ọkùnrin tí wọ́n bá ti ń gbó. Ọkùnrin tó bá ti ń wọ bóyá bíi 60, 65 and above, ó ṣeé ṣe kókó ẹ̀ ti máa tẹ̀. Bẹ́ẹ̀ ni tí ò tí ì pé 60, tí ò tí ì máa lọ sí stage andropause yẹn, torí pé kókó òun ti ń tẹ̀ bí ọmọkùnrin 30, 35 tó kó ẹ̀ ti ń tẹ̀. Àwọn ọkùnrin tán máa ń dó obìnrin pàpàpàpàpàpà yẹn, ó ṣeé ṣe kó fúnra ẹ ní Peyronie disease àtọwọ́dá. Tó bá máa ń ṣe force mechanical tó ń lo mechanical energy, tó ń lo force láti dó obìnrin pàpàpàpàpà, because kò kí ń ṣe force yẹn gangan ló máa tẹ okó ẹ̀. Studies tún jẹ́ kó yé wa pé àwọn bony structure míì máa ń wà lára àwọn obìnrin míì due to bí ara obìnrin bá ṣe wà structured, ó lè fa Peyronie fún ọkùnrin tí ó sì ti dàgbà. Nevertheless, pressure tó fi ń wọlé yẹn kọ́ ni ó máa jẹ́ kókó ẹ̀ tẹ̀. Tí force tó fi ń wọlé yẹn tó bá lọ fi force yẹn hit ara, ojú ibi tó target tó ń ṣe pàpàpàpà yẹn, tó bá lọ fi force yẹn hit labia àbí lap àbí bóyá ibì kan tó yàtọ̀ sí ihò tó target, tó dẹ̀ ń ṣe tó dẹ̀ ń rí bẹ́ẹ̀ continuously, ó ṣeé ṣe kó fún rẹ ní Peyronie disease àtọwọ́dá. Because ẹni tó béèrè yìí, ẹni yẹn ò tí ì dàgbà. He is a very young person. So ó ṣeé ṣe kó jẹ́ because by nature àwọn arúgbó ní studies náà máa ń ní Peyronie. Bí menopause ṣe máa ń ṣẹlẹ̀ sóbìnrin, bẹ́ẹ̀ ni Peyronie ṣe ń sọkùnrin. Awulẹ̀ máa ń sọ pé obìnrin bá ti dàgbà kò ní ṣe nǹkan sì mọ́. Àwọn ọkùnrin náà máa ń láìsàn àgbà ẹpọ̀n wọn máa ń já wálẹ̀, which is varicocele disease. Àwọn náà okó wọn máa ń tẹ̀, which is Peyronie disease. Tẹ́ni ń béèrè yìí. But Peyronie yẹn ó lè ṣọmọdé bí ọmọ 35, 30 years, 40 ọkùnrin tí ó ti máa tó kọ́ ẹ̀ ó ti máa tẹ̀. So àwọn tó bá máa ń ṣe pàpàpàpàpà tó bá lọ fi force yẹn target tó lọ miss target, ṣó mọ̀ pé already èèyàn tó kọ́ ẹ̀ ti le tó tẹ̀ erection tó ti dúró already. Force ni. It's just like ẹ rí i pé nígbà tí ọmọ kékeré tí wọ́n máa ń ṣeré láyé àtijọ́ hùn, tẹ́ bá rán mọ́ ń sẹ́, ó lè mú bí igi kan kó fi máa tilẹ̀ lọ bígbà tó ọmọ bá ń yí táyà lọ. Igi tó fi ń tilẹ̀ lọ, tí igi yẹn bá lọ yí ti òkúta kan, ẹ rí i pé force igi yẹn lè gún ọmọ yẹn nínú. You can practicalize it. Tó bá mú igi kan tó fi ń tilẹ̀ lọ tó ń fi igi yẹn tí igi yẹn náà ń kanlẹ̀ o. Tí ọ̀nà yẹn ò bá jẹ́ smooth ọ̀nà, bóyá bíi tarred road, tó bá lọ jẹ́ òtí ẹ̀ lè try ẹ̀ lórí untarred road tó bá wà tarred ni lásábà máa ń ṣàìwá àwọn eré yẹn. Tí igi yẹn bá lè gún nǹkan, tó bá gún òkúta kan nínú lórí títì yẹn, you will see that force yẹn á wá signal rẹ ni. Bẹ́ẹ̀ náà lórí nígbà tó kó tó ti le already tó wá ń ṣe pàpàpàpàpà. Force tó fi ń wọlé, tí anything bá obstruct force yẹn, the force will come back on that oko. Oko yẹn ló máa gbé force yẹn, ó lè tẹ oko. Fún èèyàn ọkùnrin tẹ́ máa ń dóbìnrin pàpàpàpàpà tẹ́ kí ní sùúrù. Now ìyẹn náà lè fà á by studies, but by nature Peyronie ó lè má jẹ́ gbogbo ọkùnrin ní ó experience ẹ̀, bẹ́ẹ̀
àwọn ọkùnrin àgbà ní sábà máa ṣẹlẹ̀ sí. However téèyàn bá jọmọdé bóyá ọmọ 35 40 ọkùnrin tó kó ẹ̀tẹ̀ okó títẹ̀ ò ṣe nǹkan kan kò ní kó má ní ìbálòpọ̀ rẹ. As a matter of fact àwọn ọkùnrin tó kó wọn bá tẹ̀ ń gbà mí gan wọ́n máa ń lé ń manova tán bá wọnú ara obìnrin ju ẹni tó kó ẹ̀ náà rò, because studies jẹ́ kó yé wa pé òkè òbò ni G-spot wà fóbìnrin. So okó tó bá tẹ̀ tó curve bẹ́yẹn tó bá wọlé ó ṣeé ṣe kó tètè hit the right place tó yẹ kó hit lára obìnrin yẹn, unlike tó náà ro sansan. Now ẹni títí ẹ bá tẹ̀ sọ́tún wàá wọlé láti òsì, ẹni títí ẹ bá tẹ̀ sósì á wọlé ní ọ̀tún. There is nothing difficult, there is no problem, it doesn't affect your dido life. Ní ìfẹ́ mọ̀ sọ òyìnbó kí Facebook wọ́n tún bínú. Kò affect dido life ẹ, má torí pókó ẹ tẹ̀ kó wá gbọ́ àwọn kan tán gbé gbohùngbohùn ó ń pa gbá ó ń pa kòkò bàbá sásùn ìmara ilé ìmara kìíní kan ló wá ń fi oògùn ló wá ń fi kẹ́míkà sọ pé ó fẹ́ fi stretch ẹ̀ straight, kò sí ní tó lè ṣe sí. Ẹni tó kó ẹ̀ bá tẹ̀ tó bá type ọ̀rọ̀ yìí Peyronie yìí tó bá tẹ̀ sí Google pé what is Peyronie disease wàá rí pé bó ṣe máa gbé wá fún ẹnìyẹn. It is a painful curve direction. Some are painful, some are not painful. Tí ò bá wà painful ò ní problem. If at all you worry about it, medical doctor ní kó lọ rí. Má lọ ra kíní kan kò sí, there is no cure for it. It is not STD. Kì í ṣe àrùn ìbálòpọ̀ ní Peyronie ìpókó tẹ̀. Mi ò kó wọn tẹ̀ naturally. Wọn wọ́pọ̀. But tá sábà máa ń lókó títẹ̀ ju àwọn arúgbó ni. Ìwọ tó bá mọ̀ pé ò tí ì rúgbó, you are still in your 40s or 30s tó dẹ̀ rí pókó ẹ̀tẹ̀, it's nothing to worry about. Kò ní kó má dó obìnrin ẹ tó bá fẹ́ dó, kò affect dídó life ẹ. Tó kó ẹ bá tẹ̀ sọ́tún gba òsì wọlé sára obìnrin, tó kó ẹ bá tẹ̀ sósì gba ọ̀tún wọlé sára obìnrin. So tó wá dẹ̀ feel pé ó ń bọ́dà ẹ, go and see a medical doctor. Má rẹ̀ ra kẹ́míkà kan kó ló fẹ́ dẹ̀ má dẹ̀ fagídí tẹ̀ pé o fẹ́ straighten ẹ̀. Ó fẹ́ ṣe ra rẹ̀ léṣe nu o. It is not a problem. Kò dín agbára kankan kù. Kò ní kókó ẹ má le, kò ní kó má bímọ, kò ní kóbìnrin ẹ má mọyì nǹkan tó ṣe. It doesn't reduce the satisfaction tóbìnrin á ní lára ẹ bó bá ṣe lókó tí tẹ̀ sí ni. Okó tẹ̀ is nothing to worry about. It is nothing to worry about. Even àwọn arúgbó gan tán ti dàgbà gan tán ti ní Peyronie yẹn by age, by virtue of age, it doesn't stop them. Kì í ṣe gbogbo erection ni ó náà rò. Àwọn míì máa ń ní curve direction tí ó dẹ̀ affect bí wọ́n ṣe wọlé sí ara obìnrin. Ẹ má lọ da chemicals okó tẹ̀ o. It is not a problem. It is not a problem. You can read about it. You can ask other people that talk sex and moral based on research. Isa àwọn tó kàn ń sọ torí pé kásá àgbẹ̀pọ̀n náà ń sọ̀rọ̀. Those ones that are really researching on this sex and moral, ask them that now you have known the name that is a Peyronie. Pé kí ló ń fa Peyronie? Nature, age, then artificial Peyronie. Àwọn tó bá máa ń dóbìnrin pàpàpàpàpà. Tó bá ń dóbìnrin pàpàpà, tó o bá ti mọ̀ pé o miss target, of course, but tó o bá lọ miss target, tó sì ń rí bẹ́ẹ̀ constantly, ó ṣeé ṣe kí o fún rẹ ní curve direction. Tó yẹ pé ó máa tẹ̀ báyìí ni. You understand? So ẹ má wulẹ̀ worry nípa yẹn. Landness Homes and Properties, ẹ má jẹ́ ká gbàgbé iléeṣẹ́ Landness Homes and Properties. In fact, gbogbo ilẹ̀ Kòròdú Ìmọ̀ta tá ló close to Caleb University, gbogbo ilẹ̀ ní àti tàtàn o. Iléeṣẹ́ Landness Homes and Properties. Àwọn ọlọ́dà ilẹ̀ wà tó jẹ́ pé a nílẹ̀ ní Arúlógún Ọjọ́ ní Ìbàdàn, a nílẹ̀ ní Lagos Ẹ̀pẹ́, a nílẹ̀ ní Lagos Island láti iléeṣẹ́ Landness Homes and Properties náà ní. Ibẹ̀ láti lè ralẹ̀ tó fọkàn balẹ̀. Gbogbo owó tá ń kó pamọ́ ẹ já fi owó ralẹ̀. Ilẹ̀ máa appreciate ni, owó máa depreciate. Bẹ́ẹ̀ wá kó 5 million pamọ́ ní ìsìn báyìí nígbà tó bá fi tó bí ọdún mélòó yóò ti devalue sí. Àmọ́ tẹ́ bá fi ralẹ̀ ilẹ̀ tẹ́ bá rà 5 million sí, ẹ̀yin náà mọ iye tí ọmọ jẹ́ in the next 5 years. Ẹja kan sí iléeṣẹ́ Landness Homes and Property. Gbogbo dọ́kúmẹ́ǹtì, right of occupancy, certificate of occupancy, C of O, C of O náà ni certificate of occupancy. Gbogbo dọ́kúmẹ́ǹtì ìwé ìjọba tá a nídìí fúnlẹ̀ red copies gbogbo ẹ̀ registered survey gbogbo ẹ̀ ló ti wà tó ti ready. Corner piece gan wọ́n ti bá ní ṣe wọ́n ti kọ́kọ́ wá sí, kò sí extra charges kankan, and there is immediate allocation of land after pay.
kì í sàn lẹ̀ tó rà tán nígbà bá tún di sẹ́ńtúrì tí ń bọ̀ náà tó ṣe allocate ilẹ̀ fún yín kò sí gbogbo yẹn nílé iṣẹ́ landless homes ẹ bá ti sanwó yín lẹ́gbàálẹ̀ yín kódà kéèyàn mọ̀ sí Nàìjíríà kéèyàn wá lókè òkun ẹ̀yin ẹ kàn sí wọn ẹ bá sì tún fẹ́ kùnrẹ́rẹ́ àlàyé ẹ lè wá bẹ́ẹ̀ mi náà nù WhatsApp ẹ ra ilẹ̀ fún ọmọ yín ẹlòmíì aláwọn ti nílé àwọn ti nílé kí làwọn tó ń wá you can buy ilẹ̀ for your children you can buy ilẹ̀ in your children's name you can buy land for your wife buy for your girlfriend buy for your sisters your brothers your siblings you understand it's a property tó dẹ̀ pọ̀ máa appreciate ni ẹ jọ̀ọ́ ẹ já kàn sí iléeṣẹ́ landness homes and properties 090 66 98 98 77 090 66 98 98 77 bákan náà iléeṣẹ́ digital academy digital buzz academy DBA wọ́n jẹ́ iléeṣẹ́ tí wọ́n ti ń kọ́ wa bá a ṣe lè iléèwé tán ti ń kọ́ wa bá a ṣe lè lo social media láti lè make owó bá a ṣe lè make use of àwọn skills tí Ọlọ́run fún wa láti lè generate different streams of incomes bá a ṣe lè ṣe affiliate marketing gbogbo ẹ̀yin tẹ́ wá ń bá mi nínú WhatsApp pé I want to be a content creator like you I want to do this ẹ já lọ sí Digital Buzz Academy ibẹ̀ yẹn náà ti lè train wa in fact àwọn courses wọn ó ti wà ní volume by volume volume 1 volume 2 volume 3 just subscribe tẹ́ bá ti DM wọn ní WhatsApp ẹ sọ fún wọn pé ẹ fẹ́ enroll sí school wọn and before you know it they will bring out the hidden potential in you and you are good to go ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run iléeṣẹ́ Digital Buzz Academy iléèwé tó jẹ́ iléèwé orí afẹ́fẹ́ tán sì ti lè kọ́ wa lóríṣiríṣi nǹkan tá a fi lè lò ní àkókò tá a wà ìsáwọn pé this is social media era everybody is making use of ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ káǹfààní yẹn kó fò wá ru bẹ́ẹ̀ ni iléèwé Digital Buzz Academy nọ́mbà wọn náà là ń wò lórí screen mi ẹ jọ̀ọ́ ẹ já bá wọn sọ̀rọ̀ WhatsApp bákan náà Lila Caps Nigeria Limited ẹ jọ̀ọ́ gbogbo àwa tá a nílò àgbo fún ìtọ́jú ara wa ṣóyè wa báyìí nísìn gbogbo àwa tá a nílò àgbo fún infection lóríṣiríṣi ẹja kan sí iléeṣẹ́ Lila Caps Nigeria Limited àwọn àgbo wọn tested and trusted ni of course NAFDAC registration number wà lórí gbogbo ẹ̀ pátápátá tó fi hàn wá pé ìjọba ti lù ló ń tẹ̀ wípé n ta lè lò fún ìlera ara wa ni obìnrin míì wà tó ṣe pé infection ló fà tí òjò rónú ní àwọn obìnrin míì ní ìju àwọn ọkùnrin míì ní ìdákọ́lẹ̀ tó jẹ́ pé infection náà ló fà bí àwọn staphylococcus àwọn syphilis àwọn oríṣiríṣi àwọn nǹkan ẹ jọ̀ọ́ ẹja pé iléeṣẹ́ Lila Caps Nigeria Limited adẹ̀lẹ̀ bá wọn sọ̀rọ̀ náà ní orí WhatsApp fún gbogbo àwa tí a bá nílò consultation àti àgbo wọn 08159405621 08159405621 iléeṣẹ́ Lila Caps Nigeria Limited ibẹ̀ la já sí ẹ jọ̀ọ́ ẹ má lóògùn sóko títẹ̀ o okó wọ́ okó tẹ̀ ìyẹn it is not a problem bọ́lọ́hún míì wà tó pé bọ́lọ́hún ṣe dánnu míì wà tó ṣe pé age ni míì wà tó ṣe wípé environmental factor you understand but it doesn't stop your dido life doesn't stop your sexual life so it is well ẹjọ ẹ̀yin tẹ́ bá tí lọ́kọ ẹ má lọ dóko okó dídó wà fún àwọn tán ti lọ́kọ ni o ẹni tí ò fẹ́ má jò dó ẹ o ẹ má la òbò yín fẹ́ tí èfẹ́ yín o ẹ para yín mọ́ ẹ̀yin teenager ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ kì í ṣe teenager tẹ́ jẹ́ full grown adult somebody tí ò marry ẹ that you are not married to that person does not have the right to you please focus on whatever you are doing bóyá ò ń kàwé ni bóyá ò ń kọ́ṣẹ́ ni ẹni tó bá fẹ́ fi ojú ó fi ọ̀nà àwọn tó wà ignorance about sex education àwọn náà ń ṣe illicit ìbásùn káàkiri but those that are educated that really understand the scientific and the spiritual meaning of it they will keep the sacred thing sacred ṣóyè wa bẹ́ẹ̀ yẹn ẹjọ́ nítorí Ọlọ́run ìwọ tó bá marry mọ́ dòkó ìwọ tó marry náà mọ́ lọ dó obìnrin tó fẹ́ o mọ yí àwọn obìnrin tóbìnrin yẹn ń gbà fún bóyá èèmọ̀ ni bóyá èmèrè ní ọmọ tí ó fi kọ́ máa lè wá gan òní mọ̀ it is well with us so peyronie disease is not a problem àìsàn àwọn àgbà níbẹ̀ ọmọdé lè ní náà it all depends on how you manage yourself. So it is well with us all. Thank you. Bye-bye.